tó bá lálàárí omi ọ̀nà yòówù tó bá lè gbà lálàárí omi tó bá dijọ́ kejì inú rẹ̀ ó dùn tó bá sùn tó bá lálàárí omi tó mọ́ ó gba owó tó pọ̀ lọ́nà àlàlì tó bá sùn tó bá lálàárí omi tó dọ̀tí ó gba owó tó pọ̀ lọ́nà àràmù tó bá sùn tó bá lálàárí omi tí ń sàn ó gba owó tó pọ̀ àmọ́ ọ̀nà síbi tó rò lẹ́ẹ̀kan náà tó bá sùn tó bá lálàárí omi tó mọ́ tó pọ̀ tó wá dá dúró lójú kan ó gba owó tó ṣe pé ó máa ṣe bùkátà ńbẹ yóò sì máa pọ̀ sí i ló sọ pé máa ń wà jáde máa àwòlà bámi ẹ wà mọ mẹlíkì ọ̀làlá àwòlà bisimilahi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين 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 يا الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين. وتقضي لنا بها جميع الحاجات آمين. وتطهرنا بها من جميع السيئات آمين. وترفعنا بها عندك أعلى الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات آمين. من جميع الخيرات في الحياة وبعد الممات آمين. صلاة محسنة على سيد المحسنين آمين. وعلى آله وصحابه حق قدره ومقداره العظيم آمين. آمين يا الله. ìkí ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. kí ló dé táyọ̀ ń bá nàbí dáadáa mọ́. sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ orí àsálàtù gbogbo àwọn ẹni ọlọ́run níye wọn tí a lè kà wọ́n tán. afagbaṣẹ́ wa alimi. sheikhu. tajul adabi tajul mumini. radiyallahu ta'ala anhum. shewa adam shehu kamali dini ala adabi. radiyallahu ta'ala anhum. baba àgbàlagbà jì baba àgbàlagbà rigidoma. radiyallahu ta'ala anhum. níye wọn bí wọ́n ti kọ̀ tó
nínú wọn ni àwọn tí gbogbo àyín náà tara wọn jáde nínú wọn làwọn àlùfáà wa pàápàá jùlọ àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti àfáà rẹ̀ tí bàbá wa Sheikh Rasheed alágbára omi tí wọ́n ṣiṣẹ́ yín Allahu hayatahu. kò bá ti rí bí ti ń rí yìí àmọ́ ẹ ní opportunity nǹkan mẹ́ta tó ṣe pé èèyàn díẹ̀ ní máa ní ẹni ọba mi bá wá fún ní mẹ́tẹ̀ẹ̀ta yìí bọ́rọ̀ rẹ̀ ti máa rí náà ni opportunity àkọ́kọ́ ni pé ẹ rí yàrá bí yín tó o bá ti rí yàrá bí ọ kọ́dà tó o bá níràwọ̀ rẹ̀ yóò ṣòro fún ọ láti tètè rí rere ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ rí bàbá rẹ̀ bí yín gbogbo ọmọ tí bàbá rẹ̀ ọba bí tó bá ní eríire tiẹ̀ kése pé kò ní ṣe àmọ́ ìgbà tó bá fẹ́ jù ní ó tó rí ṣe ẹlẹ́ẹ̀kẹta ẹ wá ní àáfàá rẹ̀ àwọn àáfàá tí wọ́n kọ́ yín àwọn àáfàá táníyàn wọn dá ni wọ́n kì í ṣe àwọn àáfàá tí ó sọ pé yóò ṣe máa da fọ́mọ kéwù kan tí ó ti da fọ́mọ tòun ọba mi tó pé mẹ́tẹ̀ẹ̀ta yìí fún yín táyé yín fi ń rí báyìí ọba náà ni wọ́n fi ń hàn yín pé àti ìyá tá a wí yìí àti bàbá àtàwọn àlùfáà yìí nínú kí ọlọ́run ni wọ́n wà báyìí nínú gẹ̀ ni wọ́n wà báyìí tí ọba yí ọ jẹ́ kí n tètè jẹ́ ọmọ láàrin ìṣẹ́jú yìí tó bá rú ọ lójú pé ìyá rẹ tó ti kú ṣé ń rí kí ọlọ́run àbí ń rí yà bàbá rẹ tó ti kú ṣé ń rí kí ọlọ́run àbí ń rí yà ọfẹ́ mọ̀ ọfẹ́ kọ́lọ́run ó fi mọ̀ ọ́ ìfọ̀n oníṣẹ́ tó lè sà nísìn kedere lórí ipò tí àwọn tó bí ọ wà lálùkìyámọ̀ ṣé wọ́n ń jìyà ni àbí wọ́n ń rí kẹ́ lẹ́sẹ̀ kan lọ́ mọ̀ ó fi yé wa nísìn pé àwọn tí wọ́n bí bàbá wa alágbára omi àtàwọn àlùfáà wọn wàlọ́ọ̀yì nínú kẹ́ ọlọ́run ni wọ́n wà kí ló jẹ́ àmọ́ tí wọ́n náà fi tètè mọ̀ tiẹ̀ hálù tí wọ́n náà wà láyé lónìí bíra rẹ sẹ́nu kẹ́ lọ wà bínú yà tó bá wà nínú kẹ́ láyé àwọn tó bí ọ ń rí kẹ́ lọ́run tó bá ti wà nínú yà tó ẹ pé ó sì wà ń bí pọ́ ń fa kò tí tó ó ń lé ó tí rí bá ó ń pè é kódà olóhùn ìyá rẹ àti bàbá rẹ sì ti kú wọn ò sí nínú kẹ́ o wọ́n ń jìyà ni nítorí àmọ̀ bẹ́ẹ̀ ni pé táwọn bá balance lálùkìyámọ̀ wọ́n lè tọrọ fún wọn pé ọmọ wa tá a fi sáyé ọlọ́run bá wa ṣàánú ẹ̀ àmọ́ mi pé àwọn náà rà ánú wọ́n yanjú tara wọn lọ́wọ́ nu ìfirójú tu tiẹ̀. Allahu Akbar. níjọ́ tí wọ́n bá balance tọkàn tiwọn náà balẹ̀ lọ́hùn ọ̀ràn tí ìwọ tó ń bẹ láyé ìwọ má wàá dààmú ara rẹ pé o fẹ́ lówó o fẹ́ ṣe nǹkan kan àwọn ni ọkọ́kọ́ ṣàdúrà kọ́lọ́hún ó yọ wọn nínú gbèkùn níjọ́ tí wọ́n bá ti kú ònú ìyà ọlọ́run lálùkìyámọ̀ ó rí pọ́kàn wọn balẹ̀ lọ́hùn nígbà náà wọ́n rántí tiẹ̀ wọ́n wàá tọrọ fún wọn náà ìgbésí ayé rẹ̀ ó yí padà. Allahu Akbar. bàbá wa alágbára omi àwọn tí wọ́n bí yín àtàwọn àlùfáà yín hálù tẹ́yìn wà yìí ní ń jẹ́ àmọ̀ pé hálù rẹ̀ làwọn náà wà. Alhamdulillah. iṣẹ́ wọn lérí yín ọba mi sáyẹ̀nsì ọba tó ṣe bẹ́ẹ̀ fẹ́yìn lára wọn báwa ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ tìyín náà lára yín. Àmín. tí wọn náà bá sàmì yóò ṣe bẹ́ẹ̀ fún ọ. Àmín. mo kí ìjókòó gbogbo àwọn àlùfáà níjókòó láti apá ọ̀tún mi níbí títí dé parí bàbá wa afánlá Allahu hayatahu. bàbá wa àgbà níkọ̀tún àti gbogbo ẹ̀yin ńláńláńláńláńlá lápá kìíní lápá kejì bàbá sheikh wa mustajab Allahu hayatahu. bàbá wa kábíyèsí tí wọ́n wà láàrin wa inú ṣéwọ̀ ọba Ìlọrin ẹ bá ń ṣe kan fún wọn. Ṣéèù. ẹ ṣe kan sí. Ṣéèù. ẹ wá sọ pé kábíyèsí kí wọ́n lè gbọ́n ta wíyé. Kábíyèsí o ẹ máa wà nínú àánú Ọlọ́run. Àmín. bó kí gbogbo àwa olóríire tá a wá bá eléríire dunnú ìdùnnú tiwa náà kò ní dìbànújẹ́. Àmín. bó kí gbogbo àwọn elétò
ètò onídàrú mọ́ yín lọ́wọ́. Àmín. àfáà wa tí wọ́n wá jíṣẹ́ bàbá wa lágbára omi fún mi ní wọ́n dìídì gbéra wọn wá lọ́rin ni àtẹ̀yìn àtàwọn tẹ́jọ́ ń tò ọlọ́run oníjọ́ dàrú mọ́ yín lọ́wọ́. Àmín. ibí yìí kì í ṣe àyè wáàsí níbi tí àwọn oníwáàsí bá pọ̀ ẹnìkan ò ní pera rẹ̀ kọ́ lóhùn ló ń wà síbẹ̀ ọ̀dẹ̀nu so ibí yìí àyè gbogbo àwọn àfáà ni ẹnìkan kì í so ń wà síbí gbogbo wa bá ìfẹ́ wá láti lè bá yín dúpẹ́ fọlọ́hún pé ṣé lára wa náà lọ́lọ́run tún ṣèyí fún. Alhamdulillah. ọpẹ́ tá a torí ẹ̀ wá nù àwa dúpẹ́ ni àwa fi ìdùnnú hàn ní pé tá a bá dunnú sí ti ó sú ọ pé oore tiwa náà ó dé ní ti gbogbo wa bá wa nù bàbá wa lágbára omi ẹ dákun ẹ bá ń wí bẹ́ẹ̀ dáadáa. Adamallahu hayatahu. mo bá yín dúpẹ́ fọlọ́hún. Alhamdulillah. púpọ̀ ọlọ́run ní kẹ́ yẹn kádàrá rẹ̀ wáyé anilẹ̀ akidari. anilẹ̀ akidari la tas'al wa aiken bi anna Allah yaf'alu ma yasha'u wa in absarta suhbaka fi samai lita'lamu anna ma sabaqa liqada'u anilẹ̀ akidari la tas'al wa aiken. dákun bọ́lọ́hún kan tí mo fẹ́ kó mú lọ lé látara ọpẹ́ bàbá wa lágbára omi anilẹ̀ akidari. anilẹ̀ akidari la tas'al wa aiken. má wá di pé báwo la lágbára omi ti ń ṣe ti fi ń rí báyìí kádàrá tiẹ̀ ni o tó bá sáré kọjá kádàrá wà lásídẹ́ǹtì. anilẹ̀ akidari la tas'al wa aiken. bi anna Allah yaf'alu ma yasha'u. gbogbo ẹni tí ń wá tí ń rí tí ń tẹ̀ tí ń yanu kí ló dé tó ń tọpinpin ẹ̀ kí ló fẹ́ ṣe pẹ̀lú kí ló lò kí ló fẹ́ gbà níbi kí ló sà kí ni èrè rẹ níbi kí ló wọ̀ àwọn eléyìí ti wọ ìwọ̀kuwọ̀ àwọn eléyìí ti sá ìsàkúsà àwọn eléyìí ti ṣe ìṣekúṣe ṣebí wọn náà tíráyì rẹ̀ ọba mi ni ó gbà fún ọ. anilẹ̀ akidari la tas'al wa aiken. má ti ọ̀pá bọ ihò eríire ẹnìkan láti fẹ́ mọ kí ló sápamọ́ síbẹ̀ tó o bá rò pé èkúté ni ọmọ lè jẹ́ ejò. anilẹ̀ akidari la tas'al wa aiken. mo fẹ́ mọ ń tó lò lọ́pàá ẹlòmíì mo fẹ́ mọ ń tó sà lọ́pàá ẹlòmíì mo fẹ́ mẹgbẹ́ tó bìlọ́ǹgì sí lọ́pàá ẹlòmíì kí ló dé tó farabalẹ̀ kọ́ ọ máa retí kádàrà tiẹ̀. anilẹ̀ akidari la tas'al wa aiken. bi anna Allah yaf'alu ma yasha'u. ètò mo fẹ́ kó o nígbàgbọ́ lára oore yìí bó ti pọ̀ tó yìí lára àánú yìí bó ti pọ̀ tó yìí lára àdẹ̀ra yìí bó ti pọ̀ tó yìí ẹ̀kọ́ tí mo fẹ́ fún ọ níbẹ̀ ni pé wá aikin. wa aikin. bi anna Allah yaf'alu ma yasha'u. kàjọ yí ọ yọ dá ọ lójú pé ọba mi a máa ṣe ń tó wù fẹ́ni tó bá wù níbi tó bá wù pẹ̀lú ń tó bá wù lákòókò tó bá wù nígbà tó bá wù nílùú tó bá wù ládùúgbò tó bá wù nínú ilé tó bá wù àti inú ẹbí tó bá wù. wa in absarta subaka fi samai. ọmọ ìyá mi wa in absarta. wa in absarta subaka fi samai. níjọ́ tó o bá ń wo ọ̀rẹ́ rẹ lókè ẹjọ́ kéwú nígbà kan náà ni ṣebí kéwú lẹjọ́ ké ṣẹjọ́ kọ́ kádàrá ni. in absarta subaka fi samai. ẹjọ́ kàwé ńjọ́ kan náà ni ṣebí ìwé lọ́jọ́ kà
sẹ́ẹ̀jọ́ kọ́ kádàrá ńjọ́ kan náà. Wa in absarta subaka fi samai. ẹjọ́ kọ́ sẹ́ńgbà kan náà ni ẹ sẹ́ẹ̀jọ́ kọ́ kádàrá ńgbà kan náà. Wa in absarta subaka fi samai. ẹ lè jọ máa rìn kéré yẹn ọmọ jọra wọn. Wa in absarta subaka fi samai. ẹ lè jọ lo nǹkan kan náà kọ́ mọ́ jẹ́ bá kan náà. Absarta subaka fi samai. ẹ lè jọ sàdúrà kan náà kọ́ mọ́ gbà bá kan náà. Absarta subaka fi samai. ẹ lè jọ sáré ńgbà kan náà kẹ́ ẹ mọ́jọ débẹ̀ ńgbà kan In náà. absarta subaka fi samai. níjọ́ tó o bá ti wo ọ̀rẹ́ rẹ pé ó ti ga jù ọ́ lọ nínú owó nínú ọlá nínú ipò nínú iyì nínú mọ̀ nínú àṣeyọrí nínú ilé kíkọ́ nínú mọ́tò nínú eríire nínú àsọsẹ́. Lita alamu anama sabako likodo. èyí tó jẹ́ oyè ọ dáadáa iná ni pé bí kálukú ó ti jẹ́ àti bí kálukú ó ti dà àti bí kálukú ó ti rí kádàrá rẹ̀ ti ṣáájú. èyí tó bá mi kádàrá fún yín lẹ́ ń lò yìí bàbá alágbára omi àwọn míì mọ nǹkan jù yín lọ wọn ò ríru eríire yìí ṣe àwọn míì ṣe nǹkan jù yín lọ wọn ò ríru eríire yìí ṣe àwọn míì sáré ẹ̀yin ọ̀sáré ẹ̀ jòkó ẹ̀ ń wo kádàrá ọlọ́run ni ẹ̀ ń wo kílẹ̀ ọlọ́run ó ṣe ni ọlọ́run wá ń ṣe bó ti wá ṣe yìí a máa rí àwọn aláwì jẹ́jẹ́ a sì máa rí àwọn aláwì sókè àfa wa ní dáàmà tẹkúlù náà. dáàmà yẹkúlù náà fún àfúàlù máa tẹ̀sà. ìgbọ́ tún wí. dáàmà yẹkúlù náà sùn wà fún àlù máa tẹ̀sà. má dáàmà kọlíbùkáyà òkà ìyàsálì ìmá iná dọ̀míìrọ̀ ìzàtàbà dà sọ́fìyà. tumusi àkìrà fìlà àyà tí kẹrì máa. Dáàmà yakulu nasu wà fún àlìmá yàṣà. bàbá wa alágbára omi dáàmà yakulu nasu. Dáàmà yakulu nasu wà fún àlìmá yàṣà. tẹ́ ẹ bá gbọ́ ẹ máa ṣe bí pẹ́ gbọ́ ni o. Dáàmà yakulu nasu. èyí ó ṣe ṣerú eléyìí táwọn èèyàn ò ní kọ́ ha. Dáàmà yakulu nasu. ẹ máa rí àmọ́ tẹ́ ẹ bá rí ẹ ṣe bí pẹ́ rí gbogbo ń tẹ́ ẹ ti rí síwájú ń kéré torí pé ńjọ́ tẹ́ ń rí àwọn tẹ́ ń rí hùn tẹ́ ń gbọ́ àwọn tẹ́ ń gbọ́ hùn ẹ ti ṣèyí tó tó yìí ẹ wàá padà tó gbọ́ ẹ ṣe bí pẹ́ gbọ́ ẹ tún rí ẹ ṣe bí pẹ́ rí ẹ tún mọ̀ ẹ ṣe bí pẹ́ mọ̀ torí pé ń tó tún kù tẹ́ tún ṣe lóore tó pọ̀ jẹ́lẹ̀ yìí lọ. Dáàmà yakulu nasu wà fún àlìmá yàṣà. ẹ máa kọ́ntínú wore ẹ máa bá rere lọ ẹ máa dúró ẹ máa wẹ̀yìn kọ́dà ẹ máa wẹ̀gbẹ́. Má dáàmà kọ́líbùkà yàwù kàí yásàlì má. lópin ìgbà tó bá ṣe pé ẹ̀mí tí yóò sọ pé kó burú fẹ́nìkan ẹ̀mí yóò sọ pé kó bàjẹ́ fẹ́nìkan ẹ̀mí yóò sọ pé kẹ́nìkan mọ̀ rí ṣe nígbà tó ń pariwo pé ìtalágbára omi ṣe yìí pọ̀ ṣé bàbá tiẹ̀ ju wónù tí wọ́n he ni. ọlọ́run ní máa ṣe fẹ́ni tó bá fẹ́ ọlọ́run ní máa ṣe fẹ́ni tó bá wù èyí tí mo fẹ́ jẹ́ wáàsí fún wa bàbá yìí ọba mi ṣàánú wọn pẹ̀lú nǹkan mẹ́ta tó o bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó débi tó ń lọ mẹ́ta náà ni òní mo fẹ́ kí gbogbo eléyìí tí ń bẹ ń bì kó o mú lọ lé kí n tó ṣàdúà ó ní sàlásùn. Sàlásùn intulasimun natariqo ilale aliya takhuru bi namajidan. tó o bá fẹ́ ṣeríire yẹ́nyẹ́ odidi eríire oore tọ́lọ̀ ń ṣe fún bàbá alágbára omi yìí ọ̀fẹ́ kọ́ba mi ó ṣe bẹ́ẹ̀ fún wọn náà o tún fẹ́ ìtọ́jú bẹ́ẹ̀ lọ má dára rẹ̀ láàmú nǹkan mẹ́ta ni o mú lọ́wọ́ mẹ́ta yìí mo lérò pé ọba mi bùn yín. Wa awwaluhunna ihfadu janahin fakum mutawadi'an iru mutahamudan wa thanihinna amwal
فانفق لكي تملك بالإنفاق بلدا وثالثهن صفوك للمسيء وخير الناس من يعفو عبيدا. gbogbo ẹni tí bá ń sọ pé báwo lọ́ba mi ti ṣe tó yìí fún baba alágbára omi ní tí wọ́n ń pè ní omi gangan ni wọ́n mọ̀ tẹ́ẹ̀ bá mọ agbára tí ń bẹ fún mi ẹni ọba mi bá bùn gbogbo oore ní ọ̀jẹ̀ tiẹ̀. nítorí fi èsì ni pé njọ́ tó o bá sùn tó o bá lálàárí omi ọ̀nà yòówù tó o bá lè gbà lálàárí omi tó bá dijọ́ kejì inú rẹ̀ ó dùn tó o bá sùn tó o bá lálàárí omi tó mọ́ ọ gba owó tó pọ̀ lọ́nà àlàlì tó o bá sùn tó o bá lálàárí omi tó dọ̀tí ọ gba owó tó pọ̀ lọ́nà àràmù tó o bá sùn tó o bá lálàárí omi tí ń sàn ọ gba owó tó pọ̀ àmọ́ ọ̀nà síbi tó rò lẹ́ẹ̀kan náà tó o bá sùn tó o bá lálàárí omi tó mọ́ tó pọ̀ tó wá dá dúró lójú kan ọ gba owó tó ṣe pé ọ máa ṣe bùkátà ń bẹ yóò sì máa pọ̀ sí i. lọ́wọ́ sọ pé máa ń wàjádàlì máa là tó o bá ti ọ̀nà tó o bá gbà tó o bá fi lè bá omi pàdé lójú oorun gbogbo orú omi ìhun ti ṣe kódà kó jẹ́sẹ̀ lè rú kódà kó o rí pé ọmọ ẹnìkan sí páìpù kọ̀ wá kì omi wá ń sàn wọ́n sá ti sọ pé omi ni ó rí pé alukurani gẹ́gẹ́ ní wàlẹ́dí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها أكنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون. ó ní agbára omi làwọn ọlọ́run gan fi ń produce gbogbo nǹkan. mọ̀sẹ̀ má fagùn. ọlọ́run ló wí bẹ́ẹ̀ ó ní nínú agbára omi làwa náà ti ń yọ gbogbo ń tà ń yọ. ẹni ọba mi bá wá fún ní kápá agbára omi kí ló fẹ́ ṣe tí ò ní rọrùn. nígbà tó yẹ pé ọba tó lo omi gangan ló ní omi lòun fi ń ṣe gbogbo nǹkan. ó ní bẹ́ẹ̀ gbogbo nǹkan ti ń jáde àti ń tẹ̀ ń jẹ àti ń tẹ̀ ń mú àti ń tẹ̀ ń lò àtẹ̀yìn gan. ìsẹ̀mí ọmọ ẹ̀dá sẹ́bómi náà ni omi kíní omi kejì náà ní di èèyàn. Allahu Akbaru. so ọ̀rọ̀ tí ò rújú ni. bàbá ní gbogbo nǹkan láti lò ibà yìí lágbá tí wọ́n bá gbé ọdọ hospital wọ́n ní ẹ fa mi sí la. Allahu Akbaru. oní typhoid fever wọ́n ní ẹ fa mi sí la. typhoid fever rẹ ti kọ́ng wọ́n wà ní ẹ fomi floss yẹ. omi yìí náà ni ẹni ọba mi bá wá ṣe báyìí fún bó ti ṣe yìí tọ́wá fún yín ní nǹkan mẹ́ta yìí bí tí mo fẹ́ sọ̀kalẹ̀ sínú tí mo fi mú lọ lẹ́nu salasun intulazimun natariqa. nǹkan mẹ́ta tó bá ní níwà bí bàbá wa alágbára omi ti ní yìí tẹ̀ríkọ́ ó dé òrèrè gíga tó fẹ́ dé láyé. ìlàlẹ̀ àlìyá tahuzu bihi namajidan. kọ́dà àwọn ọmọ tó bí ọ wọ́n tún jogún ipò rẹ tó bá ní nǹkan mẹ́ta yìí ni o. wà á wàlúhùnà. àkọ́kọ́. ìhìfàdù janahin. gbogbo ntọ́ ọba jẹ́ mọ́sọ̀pọ̀ jẹ́ mọ́. ìhìfàdù janahin. rẹ́ra rẹ̀ ńlẹ̀ fórí ọlọ́run tó bá ti gbéra rẹ̀ ga jù orí òní tètè gùn kẹwàá bọ̀. fakun mutawaqi'an irun mutamajidan. tó bá fẹ́ kọ́rọ̀ rẹ̀ ọjà sọ pé kún mutawada máa tẹríba máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ní àjìtọ́ lọ yìí a pàdé pẹ̀lú bàbá ìtàn wa ṣe tó wá kún mi lójú
èmi jókòó lẹ́gbẹ̀ẹ́ kan ní Mùná à ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan àṣẹ wọn ti kọjá níwájú mi èmi ò rí wọn àwọn náà ò rí mi wọ́n ti wá rìn síwájú wọ́n ti rìn tó bí ibi tẹ́ǹtì wọn àfáà mi kan tó wá tẹ̀lé wọn àsọ̀hún rẹ̀ mi Allahu Akbar wọ́n wá sọ fún wọn pé bàbá Sohibul Bayan ló jókòó ń bẹ̀ wọn ṣé ẹ bìlífù pé bàbá sì padà wọ́n sì padà wọ́n sáré pé wọ́n sà ń bọ̀ wọ́n bá ní àwọn ti dókè àfáà yìí lọ sọ fáwọn pé Sohibul Bayan ló jókòó ń mo wá rò pé ní Mẹ́kà sẹ́yìn máa ń dá ẹnìkan mọ́ Mẹ́kà sá mo wá rò pé ẹni tí ọba mi fún ní Salimul Qalb tọkàn rẹ̀ mọ́ tọkàn rẹ̀ clear tọgbà pé Ọlọ́run ló jẹ́ ní máa ṣerú ń tẹ́ ṣeun níjọ́hun ni ẹ̀mí mi ti sọ̀kalẹ̀ fún wọn yóò ní bẹ́ẹ̀ yẹn ó ṣe tó àbí bẹ́ẹ̀ yẹn ó ṣe jẹ́ kẹ́mi àfa lọ́rin ó tó sọ̀kalẹ̀ fún yẹn ẹ̀mí ìwé tètè sọ̀kalẹ̀ fún yẹn á wo nǹkan kan lára rẹ̀ tọ́yẹ pé lọ́rin ni o ẹ̀mí ìwé tètè sọ̀kalẹ̀ fáfá kankan yóò dáa fún yín. Wa awwaluhunna ihfadu janahin. ọba mi fún yín ní kéèyàn jẹ́ kọ́ wa ní ìjẹ́ nǹkan kan Ọlọ́run ló jẹ́ gbogbo ẹni ọba mi bá fún bẹ́ẹ̀ yóò láṣeyọrí ọmọ rẹ̀ ó sì jogun rere lọ́dọ̀ rẹ̀. Wa thanihinna amwaluka fanfiq. ẹlẹ́ẹ̀kejì wasanihinna amwaluka fanfiq. ẹlẹ́ẹ̀kejì ọba fẹ́ láṣeyọrí má làhùn mọ́ ta ló sọ fún ọ pé àwọn àfáà máa ń gbà níwọ̀n iná àwọn afẹ́ ìlérí ibú ni wọ́n máa ń gbà níwọ̀n iná. àwọn tàdúgbò yín nù. kí ló dé wọ́n fẹ́ ká gbà ká sì ná kódà lọ́pọ̀lọpọ̀ gbà ká ná ju ń tà ń gbà lọ torí pé ń tà wà ń gbà lọ́dọ̀ Ọlọ́run pọ̀ ọ̀yà ahùn èló lòun fún Ọlọ́run tó ń sọ fún pé kó rí bẹ́ẹ̀ tí sì ń rí bẹ́ẹ̀. bàbá Alágbára Omi ẹ mọyì àwọn èèyàn tí wọ́n ti sọ̀rọ̀ wọn fún yín tẹ́ ẹ ti gbàgbé tí wọ́n sì padà pè yín pé ń tẹ́ ni ó ṣe ṣe tó yẹ pé èyí tẹ́yìn sàárà tẹ́yìn náà ti ṣe pamọ́ níbì kan tẹ́ ẹ̀ rántí lọ́ba mi yọ ló fi bí abùkátà àwọn tí wọ́n fẹ́ dójú tì yín eléyìí bú làfa tó bá láhùn o ẹ sọ ẹni mo wí bẹ́ẹ̀ tó bá já fa tó tún wá láhùn ó wúlò nù èyí tẹ́ ẹ ṣe yìí nísìn àwọn tọrọ òye wọn ní ọkọ jùlé lọ ni ìtẹ́ ẹ ṣe yìí ẹ sọ pé Ọlọ́run ṣeun kó tún mú mi wá ni ẹ̀yin lẹ mọ iye tẹ́ ẹ ná lérí bíjòkó yìí ti rí báyìí ṣé bó ní iye tẹ́ ẹ fi ránṣẹ́ sáwa náà ẹ fẹnu lásán pè wá wọ́n pẹ́ lómi òní ṣebí sẹ́ni gbogbo wa jọ ń ṣe ni wèrè ni ọ́ ìṣẹ́ tí gbogbo wa jọ ń ṣe ni epo tí ń rà sí mọ́tò. àjọ ṣe síra wọn. àfa mi gọ ahun ti jẹ́ kí ayé àfa mi ó bàjẹ́ yóò ní ẹ̀rọ kan bínú nígbà tó yẹ pé nǹkan kan náà jọ ni wá tẹ̀ bá ti wá á ṣe yín dáadáa kò ní dáa fún ọ mọ̀ ṣe mí dáadáa. àwọn èèyàn gidi á ṣe kò náà yín dáadáa ọ yá wèrè nù. ahun ní ń jẹ́ bẹ́ẹ̀ ahun ní ń jẹ́ bẹ́ẹ̀ ó ní iye owó tó tówó lẹ fi ránṣẹ́ pé mo fẹ́ kẹ́ wá mọ̀lá ahun ìwà àfa àtọ̀fẹ́ lọ́la ọgbà owó lódìdí ọdún kan ó sì yọ tọ́lọ́hún bẹ́ẹ̀ ó ṣe mòlúdì ó ṣe látàlí kadiri ó ṣe nísù saban ó ṣe ramadan lecture kí wọ́n sọ pé àfa àbáyìí náà fẹ́ náwó jáde ó sì gbà sórí owó tó gbà lódìdí ọdún kan tó yọ tọ́lọ́hún bẹ́ẹ̀ ni ọdún tí ó tẹ̀lé ó rí ibi tó ọ̀nà sí pé ibi tí ò dùn mọ́ ni ọ̀nà ju ń tọ́gba lọ. ó kó sọ́wọ́ àwọn ọlọ́pàá. bẹ́ẹ̀rì tí ọba ti ẹ̀ dàrú tó ọba torí Ọlọ́run náà àwọn ìyá tó ní wọ́n ní ẹgbà sàárà èló ló fún wọn bẹ́ẹ̀ àwọn ìyá tó fọkọ wọn gbẹran àwọn ẹni ẹlẹ́ni àwọn ìyá tó fọkọ wọn gba díẹ̀ àwọn ìyá tó fọkọ wọn gba pẹ́pẹ́yẹ ó sì gba pẹ́pẹ́yẹ 14 ó sì lè tà ọgbà ẹtù 14 ẹ sì jẹ gbogbo ẹnu lé ọgbà díẹ̀ 14 ó sì jẹ gbogbo ẹ njọ táwọn ìyá wọn bá ṣe tẹ́ tí wọ́n béèrè wọ́n ṣírò iye adìẹ àti iye ẹtù àti iye pẹ́pẹ́yẹ ọmọ rẹ tó bá ṣe déédéé iye ọjọ́ eré yẹn ni wọ́n gbà. wasanihinna amwaluka fanfik. bàbá Alágbára Omi ní tí fi ń rí báyìí ni pé ẹ̀ láhùn ẹ̀ ń ná kọ̀kọ̀ ẹ̀ ń ná gbangba tí ó bá rí bẹ́ẹ̀ àwọn èèyàn ní dá yín lóhùn báyìí
ó di méjì mú ẹlẹ́kẹta wá. Wasalisuna safuka lilmusi. Wa khairun nasi man ya'fu abi. Wasalisuhunna safuka lilmusi. èyí tó wá lágbára jù nù níbi tí àwa àfa tá a ti ráyè bàjẹ́ jù níbi ẹlẹ́kẹta yìí ni. Sọ̀fúwúkà lilmusi. tó bá fẹ́ lónìí tó fẹ́ lọ́la lẹ́fẹ̀ẹ́ rí jin gbogbo ẹni tó bá sì ọ́. èèyàn máa eléríire máa lámojú kú o. eléríire ìmọ̀ lámojú kú o. eléríire ìmọ̀ lẹ́mí ìdáríjìn. ìmọ̀ ń tẹ̀lé péjì yín gan. gbogbo péjì tẹ́ ti sọ̀rọ̀ yín pé ọ̀rọ̀ tí mo sọ nípa mufti Ìlọrin mo sọ̀rọ̀ tèmi ni o àmọ́ tó bá dàbí nǹkan àwọn jàmá wọn tí wọ́n fẹ́ rí jì mí mo wá wò pé adúrú bàbá yìí àṣeyọrí kan ni o sọ ma pé n tó jẹ́ kẹ́mi pẹ̀lú rẹ̀ ọba eré Facebook jẹ́ ìnígbà náà ni ìnígbà àfi kí n bú di ìnígbà àfi kí n fún lésì gbogbo àwọn tó ń bú tó ń fún lésì yẹn àwọn màláíkà fi ń di eríire rẹ kù ni kí ló dé tá a lẹ́mí ìdáríjì àwọn àfa lónìí àfẹ́rí jinra wa bẹ́bí rẹ̀ sì ọ́ ọ̀ràn ro bọ́ọ̀rẹ́ rẹ̀ sì ọ́ ọ̀ràn ro báfẹ́ ẹgbẹ́ rẹ̀ sì ọ́ ọ̀ràn ro máa rán ro eríire rẹ̀ lọ́rùn hùn gbogbo ẹni ó bá lẹ́mí ìdáríjì tó sì lẹ́mí bíjà bá dé a máa jà kí ló dé tà níjà ọjà kan náà là ń ta ṣọ́ọ̀bù kan náà látò sí kìí ṣe gbogbo ń kálukú ní ìmánì rẹ̀ fi gbé e pé kọ́sọ́mọ̀ tèmi ọ̀wà ẹlòmí ọ̀sẹ́jú zero ni o ẹlòmí ò lè fa èrò ńtúlásì ni ẹlòmí ọ̀sẹ́wọ́ sẹ́rò bàbá kàlà tọ́ba sẹ́jú tójú ọ̀bá gbà yọ̀ wá sẹ́wọ́ ẹlòmí ò lè gbé èrò tọ́ba wa lágbára jù yọ̀ wá lè pàdé èrò pé ẹ mọ̀ bọ̀ yọ̀ wá fa èrò àwọn kan gbà pé tèmi ò ní foru mi ìyẹn ni ọmọ bíjà nígbà tá a jọ ní nǹkan náà gbogbo wa ń ta kìí gbogbo kálukú ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tá a bá ti wá ṣẹra wa èyí tó dáa jù ní ká máa fẹ́rí jìnra wa tá a bá ti fẹ́rí jìnra wa ẹ̀yin àfa ayé ò ní rojú báyọ̀ bá wa rojú okùn tẹ́ fi jábọ̀ níwájú Ọlọ́run bàbá wa alágbára omi ẹlẹ́mìí ìdáríjì púpọ̀ ẹ̀nà púpọ̀ ẹni ìtẹríba ìtẹ́ ọkàn bá ìtẹ́ ìwà bá púpọ̀ àwọn nǹkan wọ̀nyí ló kún ẹ̀sìn yín àti ìpè Ọlọ́run yín Allah lọ́ba mi fi ń gbà fún yín jẹgbẹ́ yín lọ ọba tó ṣe eléyìí ní rọrùn tó kún àwọn èyí tó ti ṣe nírọ̀rùn síwájú tẹ́lẹ̀ táyé ọmọ. Ọlọ́run má fi sún ọjọ́ kú yín mọ́tò sí. Olúwa má fi sún ọjọ́ kú yín mọ́tò sí o. Ọlọ́run má fi sún ọjọ́ kú yín mọ́tò sí. Olúwa má fi sún ọjọ́ kú yín mọ́tò sí. má wàá jẹ tàwọn ọmọ pọ̀ mọ́ tí yín. má jẹ tàwọn ọmọ pọ̀ mọ́ tí yín. wọlé apá àwọn tó bí yín ọ̀jẹ̀ tí yín pọ̀ lẹ́yìn wọlé apá àwọn tó bí yín wọn ọ̀jẹ̀ tí yín pọ̀ lẹ́yìn náà fi ń ṣerú eléyìí. kalimatu shahada. gbólóhùn la ilaha illallah. òun ni gbogbo wa ọjọ́ wí. òun ni gbogbo wa ọjọ́ wí. gẹ́gẹ́ bí ìṣesí àwọn onísúfì. gẹ́gẹ́ bí ìṣesí àwọn onísúfì. lábẹ́ rẹ̀ ní àti gbogbo àníyàn bọ̀. lábẹ́ rẹ̀ láwọn àti gbogbo àníyàn bọ̀. lábẹ́ rẹ̀ ló ń kálukú náà ti àdúrà tiẹ̀ bọ̀. lábẹ́ rẹ̀ náà ni kálukú wa náà láti àdúrà wa bọ̀. ìgbà méjìlá náà la wí. ìgbà méjìlá náà la wí. ẹni tí àwọn olùyìí bá mọ̀lù tó bá síkìrì mu. bàbá mọ̀lù tó bá síkìrì mu. kí wọ́n get ready. kí wọ́n get ready. àmọ́ kí n tó lọ bẹ̀. kí bàbá tó lọ bẹ̀. nígbà tá a ti ti àníyàn síwájú. tá a ti ti àníyàn síwájú. owó ni ó tẹ̀lé. owó ni ó tẹ̀lé. kádùn tó wá wá. kádùn tó wá wá. bàbá alágbára omi kílẹ̀ wí. bàtẹ́ ń sọ fáwọn èèyàn pé àwọn èèyàn ni kí wọ́n wá. kílẹ̀ wí sáwọn èèyàn ni wọ́n fa wa tiwa ní abẹ́ ilé fún wa. èrì tiwa náà gbé yẹn dúró. ẹ̀yin lẹ làṣẹ rẹ̀ ẹ pàṣẹ ẹ pàṣẹ. wọ́n lẹ́yìn èèyàn ẹ̀yin èèyàn. ẹ fi kún pé owó ńláńlá ẹ wí lẹ́ẹ̀kan pé owó ńláńlá.
èèyàn owó ńláńlá. ẹ̀yin èèyàn owó ńláńlá. ẹrú Ọlọ́run kan ti bu owó kan wá nísìn. ẹrú Ọlọ́run kan ti bu owó kan wá nísìn bẹ́ẹ̀ ni. 10,000 Abdul Gafari. Alhaji Abdul Gafari. only 10,000. 10,000. Ọlábìntán. Ọlábìntán. ọ̀dà wọ́n tún fà wá. Alhaji wa Hasan. Alhaji wa Hasan. Amirul Haji nu. Amirul Haji. Alhaji ẹ máa dákọ̀ wọn bẹ́ẹ̀ sẹ́ mú wá wọn. Haji Misbahudeen. Ọlátúndé. Alhaji Abdul Wasi. Saraki Adini. Alhaji wa Kamalidin. orúkọ Alhaji àgbà nu. bàbá ní gbogbo yẹn tọ́ba lè kún ó mú wa àwọn fi 50,000 tẹ́. S.O. Abdul Gani. bàbá wa Ayédùn. bàbá wa Taofik. bàbá wa Abdulrahuf. Ajabibu. ẹni ẹ̀ṣẹ̀ tí bàbá alágbára ṣe àwọn obìnrin ni òye mi. ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe àwọn obìnrin. àwọn ti lérí pé ẹnìkan ò ní náwó nínú àwọn. ẹnìkan ò ní náwó nínú àwọn. bàbá wa Fanla. bàbá wa Fanla. 10,000. 10,000. kò ní burú fún yín láyé. kò ní fẹ́ burú fún yín láyé. ẹni gbogbo obìnrin tó bá fẹ́ kọ́ mọ̀ wọ́n kọ́rù eléyìí láyé. gbogbo obìnrin tó fẹ́ kọ́ mọ̀ wọ́n kọ́rù eléyìí láyé àbí kó jù bẹ́ẹ̀ lọ. wọ́n fẹ́ kọ́ lùwà kó serú oore yìí fáwọn ọmọ wọn. ìyá rẹ̀ kan ti jáde. obìnrin òun ni kó dìde kó mọ́ wá. àmọ́ obìnrin tó bá ń dín kò mí nì ọmọ mi lè mọ́ kọ́. ó lè máa rẹ́ǹtì ilé káàkiri àbí kó máa sùn tẹ́ẹ̀lì. kó sá ti rí ibi sùn. kó sì rí ibi sùn. bàbá ní kò tún lé. Ọlọ́run wọlé atájùlẹ̀ adábì. kò wọlé atájùlẹ̀ adábì. Ọlọ́run bàbá àgbàlagbàjì. bàbá àgbàlagbàjì. ètò ní dàrú mọ́ yín lọ́wọ́. ètò ní fẹ́ dàrú mọ́ yín lọ́wọ́. gbogbo ibi tó bá wà. gbogbo ibi tó bá wà. tí àgbẹ̀ ìbá ti dẹ́sẹ̀ rẹ̀. bàgbẹ̀ ìbá ti dẹ́sẹ̀ rẹ̀. dìde nàró. dìde nàró. ìyá wa títóbi Olúwa. kọ́ wa máa wí gbólóhùn yìí. kọ́ máa wí gbólóhùn yìí. tó o bá wí èmi kó o ṣe ara rẹ ni o. ara rẹ ló ń ṣe o. La ilaha illallah. gbogbo ní yá sí a ní tẹnu gbogbo. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Allah madadi tu yadi neikaike. Tamuda yadeika na wayade. La ilaha illallah. La ilaha illallah. Litukizani wa tunzilani ila ma fihi rashade. La ilaha illallah. La ilaha illallah. Wa kayfa ru'ita tatrukuni wa naru shawki fi kabade. La ilaha illallah. La ilaha illallah. Yazunnu bina al-hasudu lana zununa tabaqat walade. La ilaha illallah. La ilaha illallah. gbogbo jama kí ẹ pé kẹ́ ẹ bá wọlé kẹ́ ẹ bá ra. ṣé lọ́dọ̀ lè ti dẹ́nà bẹ́ẹ̀ kárìkà. sábì bá owó tágbà. La ilaha illallah. ẹ pọ́ǹsì ní àbí náírà bàbá wa gbà alágbára omi wọ́n ní 50,000. tábì tí owó náà rè. La ilaha illallah. La ilaha illallah. Annaka bi khafiyyun nasirun abadi. La ilaha illallah. La ilaha illallah. Innaka kulita tanzuru ma yunadi bismika samadi. La ilaha illallah. La ilaha illallah. Aditu yadi ana wa jami'u man yawaka min walade. La ilaha illallah. La ilaha illallah. Kulu alumma ya sanade. Alumma ya odade. La ilaha illallah. La ilaha illallah. ya da'iya al-mad'uwati.
آمين وباري المسموكات وجبار القلوب على فترتها سكيها وسعيدها اجعل سرائف صلواتك ونوامي بركاتك ورأفة تعننك على محمد عبدك ونبيك ورسولك الفاتح لما أغلق الفاتح لما أغلق الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ما لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفته سبحان ربك رب العزة عما يصفون والصلاة والسلام على المرسلين والحمد لله رب العالمين. أعانكم الله. تو الحمد لله. نعم. Akí bàbá wa àgbà Sohibul Bayan. Ọlọ́run ó bá wa ṣe àpọ́nlé yín. Ẹ sì bá gbogbo ilé dáadáa. Àyín àtàwọn bàbá wa àtàwọn ọmọ yín á sì pẹ́ fúnra wa lágbára Ọlọ́run. Ọlá àwọn tó sẹ́yìn lẹ̀. Ọlá àbá àgbà gbárígìdómà. Illa billahil aliyyil azim. A'anakumullah. Nísìn. Bàbá agbára omi wọ́n ní tó kù ní ìsìn. Ẹ jọ̀wọ́ onílù dákun. Ẹ dákun.